ọdún elédùmarè ọdún olódù tó màrè bíbà ní ojú pé tẹ́sẹ̀ pé lánàá òde òní o ní ìjú ìṣàgá lẹ́kọ̀ọ́ nígbà tí ààrẹ ọ̀nà kakanfò ilẹ̀ yorùbá ibà gani abiodun ige adams tòun táwọn ọmọ oòduà gbogbo pàápàá àwọn ọmọ ẹgbẹ́ opc ṣe àṣekágbá ayẹyẹ ṣíṣe ọdún olódùmarè èyí tó ti bẹ̀rẹ̀ láti bíi ọjọ́ mọ́kànlélógún sẹ́yìn. aráalé wa bẹ́ẹ̀ lára oko pàápàá wà o. báwo ló ṣe lọ kí sì ni bá wí nípa ọdún olódù tó màrè níbi ayẹyẹ ńlá ọ̀hún. ọdún aláṣẹ àwọn aláṣẹ, ọdún ọba tó ń fún wa ní omi. kọ́ńtínẹ̀tì míì ọ̀tọ̀ ní táìmù. àwọn olóyè sọ pé population àwa tá a wà ní ayé yìí about 7.5 billion ni. tí a bá dẹ̀ wò ó wọ́n ní nǹkan tí ọlọ́run inú ilẹ̀ méje ayé méje ló wà ní ilẹ̀ tá a wà yìí. wọ́n ti wá ń sọ fún wa wípé sọ́mọ̀ méje tó yẹ pé ayé kọ̀ọ̀kan ló wà nínú ẹ̀ ká tó dé àdúyọ̀ ọ̀run. tẹ wá wò bí ọlọ́run ṣe ní agbára tó. a dá ọmọ ológo a fún bàbá tó yẹ pé akúṣẹ́ ni. bí bàbá yẹn ṣe máa bọ́ ọmọ yẹn dàgbà tó máa bí di president kò ní mọ̀. bí yẹn ṣe máa tọ́ dàgbà ibi tó ti rówó tó máa fi lọ sí yunifásitì kò ní mọ̀. a fún ẹlòmíì a ṣàbí ọmọ tó máa bí 15 children. ó lè ka abẹ́kàn ló ti máa jáde. bẹ́ẹ̀ ni ẹlòmíì agídí ló máa fi wáyé kan tí ò ní rí. ọba kan yìí náà ni o tí ò pé méjì tí à ń sọdún ẹ̀ lébi. ẹ wá wò ó àwọn tó ń pè ní olóríṣà níbẹ̀rẹ̀ ìpèpè wa àwọn ẹni ọlọ́run wá fún ní ọgbọ́n àti òye pé ká wá ṣe ọdún tiẹ̀ tí à ń pè ní ọdún Elédùmarè. Ibùn àwọn tó ń pẹ́ wọ́n ti ń ṣe ẹ̀sìn tó jẹ́ pé òjíṣẹ́ ọlọ́run wọn ọ̀tẹ̀ ẹ̀ bá ronú pé àwọn gbọ́dọ̀ ṣe ọdún Elédùmarè. Ó ṣe wọ́n lọ́rùn bá ló ń sọ láì. Òmùgọ̀ lọ́wọ́ ọlọ́run ni. Ọgbọ́dọ̀ òmùgọ̀ ọlọ́run ni. Ẹ̀yin members wa ẹ̀rọ ẹ̀ka wọ́ọ̀rì wípé àwọn alágbára ìlú pọ̀ tí ìbá yín dá sí. Ibi tí ògo bá wà tí ẹ̀kún bá ń gbé ògo yẹn jáde alágbára kí ìlú yìí bá dá sí o. Ọlọ́run ló máa ń bá a ṣe é ló máa bá wọn ṣe tó bá wá ṣe tán tó wá di ògo àgbáyé alágbára ìlú òní nítorí wọn ẹ̀. Àwọn mẹ̀kúnnù tí ò lórúkọ yẹn ọlọ́run á fi wá gbé orúkọ wọn jáde. Nígbà tá a fẹ́ bẹ̀rẹ̀ ọdún yìí kò sí àdá bá fẹ́ bẹ̀rẹ̀ ọdún yìí nínú National Coordinating Council. Àyè àwọn leaders wa máa ń là gàràgà lọ́wọ́ ní ọdún Elédùmarè dé 21 days. Ìjọ tó kú bí ọ̀sẹ̀ kan tá a fẹ́ bẹ̀rẹ̀ ọdún yìí. Mo ṣe sọ lo psychologically mo rí pé àyè àwọn làgà pé ọdún yìí títí dé. Wọ́n á yẹ má wọ̀rí. Ọlọ́run abáyé ṣe ọdún yìí ní ìrọ̀rùn mú ọdún yìí bẹ́ẹ̀ ní jẹ gbèsè. Òkú sí kàtẹ́ ṣe tẹ́ jẹ gbèsè kí ṣùgbọ́n ọdún yìí á ti wá rọrùn ju ọdún tó ti pọ̀ lọ. Tí ẹ bá dẹ̀ wo prógámù yẹn nínú 21 days tí wà bẹ́ẹ̀ lòdù mẹ́rin àbí márùn-ún báyìí lọ. Gbogbo èyí tí àwọn ọmọ wa ń ṣe àti tí mo wà ń dàbí tí mi ò sí bẹ́ẹ̀. One of the best program of ọdún Elédùmarè fún ayé àtẹ̀wọ́. Àjọyọ̀ tí ọdún Elédùmarè àwọn tó ń ṣe possession ní mainland àti island, the mainland local government and island local government. Àwọn lápapọ̀ tí wọ́n ṣe possession yẹn. Èmi ò tí ì rí kọ́ wá àkàrà tó pọ̀ tó báyìí ní o kọ́lẹ̀ ti dé fìlà sí. So bẹ́ẹ̀ lè mọ̀ wípé ọdún yẹn grow sí ní every year. The only problem bá a ní nípa ọ̀dà yìí ni pé àrí bẹ́ẹ̀ni tó ní space tí a ti lè fẹ́ ọdún yìí lójú. A lè fẹ́ ibi tá a bá ti ṣe tó máa fẹ́ títí. Àrí space yẹn láti problem ta ní lọ́wọ́lọ́wọ́ báyìí.
wọ́n kò fẹ́ fi yẹn wípé ọdún yìí tó wá bá mi tó the next 3 to 5 years á di ọdún tí gbogbo ilẹ̀ Yorùbá máa ṣe. Ó lè predict a public holiday will be given to this festival, either 1 or 2 days public holiday. Ẹ̀rọ̀kọ́lẹ̀. Àwọn ọmọ tí mo bá yín sọ yìí àsọtẹ́lẹ̀ mi. Gbogbo àwọn ọmọ tó fi fún wa ní public holiday yìí bí eré ni. Nígbà tá a bẹ̀rẹ̀ public holiday fún June 12, àwọn journalist rẹ̀ wà lọ́wọ́ pé ó lè possible. For more than 10-15 years, àbí bẹ̀rẹ̀ public holiday fún June 12 ní Excellence Hotel. Àwọn journalist ń lọ pé ó lè possible. President Trump ó lè fún June 12 ní public holiday ló wá declare. Tó lè jẹ́ Muhammadu Buhari ló declare ní 2018. Òòrè lẹ́ni ìsìn tó bá máa fi di June 12. Àkọ́kọ́ bẹ̀rẹ̀ ní àwọn state àkọ́kọ́ bẹ̀rẹ̀ bíi 5 states nílẹ̀ Yorùbá. Ṣùgbọ́n nígbà tí àsìkò tó Muhammadu Buhari declare national public holiday. Gbogbo àwọn tó gbógun ta Abíọ́lá kò sí èyí tó lóògùn tó Abíọ́lá. Gbogbo àwọn tó ní kò ní dé orí ìtẹ́ ọ̀pọ̀lọpọ̀ ọmọ ló ti kú. Èyí tó wà láyé kò lórúkọ tó dára yìí. Tó gbogbo gbàtẹ́ ọ̀rọ̀ wà láyé yìí kó ṣe rere kó ṣòtítọ́. Ẹni bá ṣòtítọ́ Elédùmarè máa ń dúró tì. Elédùmarè nìkan òun Elédùmarè máa ń dúró tì. Gbogbo gbàtẹ́ ọ̀rọ̀ yẹn ṣe tó bá dáa. Tẹ̀gbọ́n mo wọ́n wẹ̀ yín o. Wọ́n máa bú ẹ. Àwọn local government kan ṣe rálì yẹn. Àwọn gan ló ṣiṣẹ́ lẹ́yìn o. The 4 local government tó ṣe rálì gangan. Láti Lagos Island kéèyàn máa ṣe rálì wá sí Ìfàkọ̀jà yìí. Mo dẹ̀ wá wò yìí about 80% yín òun ló raṣọ. Ṣọ́wọ́ ṣẹ́gun náà lẹ́tí raṣọ ní. Anybody tell my local government. Yóò ẹ̀rù ò ní sọ pé kò sówó lọ́wọ́ mo bá kó wà nídìí raṣọ. Ọwọ́ ẹ̀kọ́ ta. Elédùmarè á gbé gbogbo wa tó wà bí o. Lẹ́yìn ọdún yìí, gbogbo èyí tẹ wá sọ́dún ìyàtọ̀ tó contribute sí wọn ní ráwọ̀ owó mọ́. Wọn ní ráwọ̀ owó mọ́. Ẹni tó wọ́ ọmọ kò ní ráwọ̀ mọ́. Ẹni tó fẹ́ kọ́lé akọ́lé alálùbọ́. Àṣẹ! Ilé mo fẹ́ kọ́ báyìí. Ẹni máa ra mọ́tò ọ̀ṣàrà mọ́tò tuntun ló máa ra o. Má bí bèjì. Ojú òní tì yìí lágbára lọ́wọ́ Ọlọ́run ọdún tó ń bọ̀ náà èyí náà lè máa tún wá pẹ̀lú àrà ọ̀tún. Ẹ ṣe jẹ́ ẹ bá àwọn ìjú Ìfàkọ̀jà yìí jẹ́ ẹ bá wọn mú ra aṣọ wọn. Ilé yẹ wá àbí òye wá? Ẹ dábìlì òmùlọ́lẹ̀ yẹ wá àbí òye wá?